الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تستهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا مما دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا سيئة ادفع بالتي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلاقاها إلا الذين صبروا وما يلاقاها إلا ذو حظ عظيم والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة سيئة أولئك لهم عقبى الدار جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار صدق الله العظيم. الله أكبر. ìgbọ́ràn tóbi ní kéré púpọ̀. الله أكبر. ẹlẹ́ẹ̀kẹta kájọ́ lókè jù báyìí lọ. الله أكبر كبيرا. ọlọ́mọṣá ṣàánú ẹni kọ̀ọ̀kan wa náà. آمين. àmín summa àmín. Now, Astazi. àwọn amúkẹ́kẹ́ máa bá bẹ́ẹ̀ gba ìyọ̀ǹda ọ̀dọ̀ àwọn àgbàlagbà níkẹ̀lẹ̀. Wọ́n sì dákẹ́. wọ́n ní ìyọ̀ǹda ìlákọ̀ọ́kọ́ yọ bẹ́ẹ̀ láti rí bàbá wa ìmáàmù wa mọ́yà kí wọ́n ní sẹ́ ìyọ̀ǹda wa ìmáàmù Abbas láwọn ìyọ̀ǹda. Nígbà tó ní yọ̀ǹda àwọn àgbàlagbà ní kalẹ̀ wọ́n wá dákẹ́. Wọ́n máa wò ó pé sáwọn sàgbà mi ni tí wọ́n máa rò ó. Akarakunla. Ìjẹ́ wá yọ̀ǹda àwọn ìmáàmù mọ́yà kí àbẹ́ yọ̀ǹda. Àwọn ò jẹ́ kí èèyàn bá ke tí ọ̀rọ̀ rántí. Tíra kan ń bẹ tí wọ́n ń pè ní tẹ́síkírà. Bẹ́ẹ̀ni. Báwo fáwọn ti sọ tíra rẹ̀ nù yàtọ̀ sí Ṣéhù Yahya Kurtebi. Ó sọ tíra rẹ̀ ń tẹ́síkírà. Tẹ́síkírà mọ bẹ́ẹ̀ ṣe fún yín. Ẹ̀yin náà lẹ́ ń ké gbogbo yín lẹ́ ti ké kọjá. Ẹni iná ṣẹ́gírẹ́ lẹ̀ o. Ìlímú màálìkúbà iná kẹbìrà
tú káwọn èèyàn gbọ́ báyà mo ṣe jàǹbá fún yín ni gbogbo ẹni tó bá lọ́dún lérí tí ọ̀sẹ́ kọ́ lára rẹ̀ ọmọ èké ni ọ́ tó sì fi jáde láyé ìwọ ọmọ èké láàmọ̀ wọ́ ọlọ́pọ̀túnítì láti kéwú ọ̀lọ́ oní láti kàwé ọ̀lọ́ o tó wá láwọn tí wọ́n lọ gbé ilé tó lè jòkótì o jòkótì wọn bó ti lè wọ́n dẹ̀gbà tó lọ́dún ọmọ èké ni ọ́ ìnàsọ̀gíra lẹ́wù ìlímọ̀ máa lè kú bára. bọ́mọ èké bá ti mọ ẹnu padà bí kéwú báyìí ó ti dàgbàlagbà. torí náà ẹ̀yin àgbàlagbà tẹ́ wà ń kalẹ̀ tẹ́ yọ̀ǹda kátó àwọn ẹ̀dá ọ̀rọ̀. ẹ̀nàwó ẹlẹ́yọ̀dá torí bá ti kárí jọun kò rí bẹ́ẹ̀. wọ́n náà wọ́n yọ̀ǹda gbogbo tí ń dàgbàlagbà ní kalẹ̀ láti rí bàbá wa ìmọ̀ọ́mù mọ́yà kí khalifa wa náà lè mọ́yà kí àwọn bàbá wa waziri Tijaniya àgbàyọ̀ǹda wọn ìmọ̀ọ́mù Olúládé ìmọ̀ọ́mù wa àbáwa àgbà àbáwa Tẹ̀mímù wọ́n láwọn yọ̀ǹda aláwọ̀ ọlọ́mọdá aláwọ̀ yọ̀ǹda. àbá ayéwò ọlọ́mọdá agbájì fún rẹ̀ wọ́n láwọn yọ̀ǹda. sọ yọ̀dá. ìmọ̀ọ́mù àbábùdì wọ́n láwọn yọ̀ǹda. èyí tí a mọ̀ pé ọba àwọn adáńsí àgbà ń gàmbà ní gbẹ̀ngbẹ̀ àwọn adáńsí wa ní gàmbà wọ́n ń sẹ́ yọ̀ǹda bàbá wọ́n láwọn ń wò lọ́wọ́. gbá tiẹ̀ mọ́ gbá tiẹ̀ gbogbo àti tó bá ní kó bẹ̀rẹ̀ láti ti kọ́ máa sá gbá tiẹ̀. ìmọ̀ọ́mù gòbírí wọ́n láwọn yọ̀ǹda. àlùfáà wa ṣéhù wa Muslim láti Soro àwọn náà tó kóló àwọn àgbàlagbà. dàdá ní àgbà tó gàmbàrí. ọlọ́run má jẹ́ bàbá wa sẹ́ríkì gòbírí. bàbá wa sẹ́ríkì gòbírí ẹ̀ bá ṣe ṣéhù. ẹ̀mí kẹ́sí àgbàyọ̀ǹda bàbá wa mọ́jà àjíwá mọ́jà àjí kẹ̀kẹ́ àgbàyọ̀ǹda tí wọ́n náà ṣe ṣéhù tí wọ́n náà ní. gàlàdìmọ̀ náà ìwálógún àgbàyọ̀ǹda wọn àdìbàbà ló gàmbàrí abẹ́ dá ìyọ̀ǹda gbogbo wa tá a wà ní àyè bá a ti ń ga yìí àwọn abẹ́ dá a dó lérí. ó má ti dàdó gbogbo èyí tí ẹ jókòó. ní màmá wa ní bàbá wa. náhìá kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìwé òjò today were yesterday ti ẹnu ti da yesterday ìwé òjò bá ń lọ láyé today wọ́n rò wí àlátòkè súnà sọ ń gbé ìbò tí ń fọ́ yìí today bá dá yesterday lẹ́yìn òní àpàná nìwé ọmọ sọ àmọ́ tá a máa ń sọ̀rọ̀ láàrin. àmọ́ bá kan alukurani kò sí tipa alukurani ọ̀ka àtàyàtọ̀ ìnáwó ibi gbà téèyàn bá rí wa fín a kà máa wò ó ni ètè ń bẹ lára rẹ kọ́ ní ń bẹ lára wa nítorí eléyìí wọ́n ní gbogbo ẹ̀yin màmá wa gbogbo èyí tó wá jẹ́ pé ẹ kàwé tẹ̀ ń fi ṣe tọ́lọ́hún ẹ̀nàwó ẹni ká sọ̀rọ̀ lọ tẹ̀ ń fìwé yín ṣe tọ́lọ́hún tó jẹ́ pé fáàlì ọmọ ọlọ́mọ tó yẹ kó gòkè ẹ̀ ń gbé sókè ẹ̀nàwó. kálukú náà ti náwó ẹsẹ̀ wọn máa. ẹ̀tọ́ ẹ̀jókòó. àwọn adarí ìtọ́yọ̀dá ni sọ́dọ̀. sàkìlì káwọ́mi ẹ̀rọ àṣọrọ̀bà ẹ bá wọ ẹni tẹ́ bá fi ṣe sáfíìsì láàrin ìjókòó. ìgbé ìwọ ni ọmọ fáwọn èèyàn lóúnjẹ yóò mọ wá yọ ẹran sísàlẹ̀ ẹran tó léegun yóò mọ kó sókè yóò mọ fi sáfù àwọn èèyàn tí kálukú máa ń jẹun yóò wá lọ bẹ̀rẹ̀ tí tó kó kalẹ̀ ẹni tí mo dá gbogbo ẹjọ́ kalẹ̀ fún. ajiwa tó wá sí àtàyèsè Jackman ọmọ babalágéèdè. bẹ́ẹ̀yàn bá ń bínú bẹ́ẹ̀dì dúnmẹ̀ ìbùsí gẹ́dọ́ mẹ́síṣẹ́ kwana iná kàkásà bẹ́ẹ̀yàn bá ti ń bínú bẹ́ẹ̀dì lérí lẹ́ẹ̀lẹ̀ ni ó sùn tí ìlọ wọnú lẹ́ẹ̀lẹ̀ àìbínú ẹni tọ́lọ̀ ní orí bẹ́ẹ̀dì sùn. kí wọ́n ní sàwọn làdáni jẹ́ máa ń bínú ẹni tó bá kọ́ pẹ̀tẹ́sì. àìníbi ìlọ ni wọ́n ń bá ká. ìrun àsùbá àwọn ni ó pè fún. ẹ̀rùn wọn ni ó pè yọmọ wá wíwí kúwì à ń gbọ́ lásùbá ẹ dákun bọ́ ọba gbẹ́nu wáyé o bá ń ṣe séwù fún bàbá wọ ọba àná. bàbá
wọ́n ní wọ́n pè mí wá bàbá ọba àná bàbá wa ọba àná wọ́n ní wọ́n pè mí wá mo sì dọ́dọ̀ wọn asàwàdà bá àti sàwàdà àti kàníkì àti pílà níta wọ́n ní tí mo pè yín sí ẹ dákun àwọn làdáni yìí ń kó wa pọ̀ mọ́lọ́hun púpọ̀ wọ́n láago 4 ni wọ́n ti bẹ̀rẹ̀ ìrun pípé ìrun àsùbá ṣé ń gbọ́ ẹ máa gbọ́ ó lè yun ọ̀wá tó kankan wọ́n mọ̀ wá pé wọ́n tó sùn lérí pẹ̀tẹ́ẹ̀sì níjọ́ kan rántí ọjọ́ tí wọ́n sọ kalẹ̀ látòkè oníṣẹ́ tíra náà ní wọ́n máa wí báwọn sẹ́rí pé nǹkan tí ọ̀dá ni wọ́n wí wọ́n sì kọ́dọ̀ wa ní iná àwa là ń ké mọ́ wọn lẹ́nu èyí tó ṣe tó sọ̀kalẹ̀ oorun nọ̀mọ́kùn ṣùgbọ́ta yọmọ wa tútù kútù ẹ̀dá kò tọrọ Ọlọ́run gbogbo ẹ̀yin mọ̀ á sínú àsàlátù nígbàtà gbogbo wa la mọ̀ pé jáàlì náà mọ́kùn ṣùgbọ́ta ìníjọ tọ́lọ́ wọn gbòòrùn wá káàyàn mọ́ wọ́n mú nǹkan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òsì nígbàtí wọ́n mú ọwọ́ agbóòrùn ká nábì mọ́ ó sùn lọ gbá wọ́n ti wá pé mọ́sálásí bílá pèrún kọ̀ jáde ó tó pè kọ̀ jáde ọba tọ̀ lọ bó ti dẹnu ọ̀nà báyìí ní asàlátù khairu minan naomi la ilaha illallah ó sì padà ọ̀padà ẹnu tó wí náà ó ní asàlá ò pariwo èyí tó sùn tó mú ọmọ kò yí bẹ́ẹ̀ bàbá jẹ́ àwọn kọmitì mọ́sálásí tòde sí ni tí wọ́n fẹ́ rí màmù lójú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n rẹ̀ nìkan lè kalẹ̀ fún ìmáàmù lọ́gbà lórí mọ́mù ẹlẹ́rù kò jìlá láti rí mọ́mù nígbà tí wọ́n ẹ wo fa anabi ni anabi di abalkasimi murtala muhammad fariruwa ana daka sí wọn baki na togo ṣe o jagma yi wa kọ ní kíní tó mọ̀ bá fi jagun dáadáa afá mi anabi dìde ó dé masalasi ó ní nǹkan yìí ìtò wí ìbìlá a fi sínú ọ̀dà àkókò kò sí ń bẹ̀ tẹ́lẹ̀ tí a bá wá ní àsàlátù khairu minan naomi àfá mi ọmọ tó yẹ ká wí ń bẹ̀ wọ́n sì pè láàfá ìsìn dáhùn ó ní tẹ́yìn ó wí pẹ̀lú ẹni tí ń pèrún ájọ ma bá pèrún lọ tọ́bá ní ayé alásàlátì ó ní tó wí aniláhólà bí ayé aniláhólà tọ́bá níbi àsàlátù khairu minan naomi ó ní tó gbọ́dọ̀ wí ọ̀bẹ̀ni dákẹ́ lásán a wà wíra wà ní àṣàfẹ́ gbowó olówó bẹ́yàn ọba sì wí kọ̀dá kẹ́ndákẹ́ kí ni ó wí tí ọba wí kí ni ọmọ tẹ́lẹ̀ bọ́bá ti wí ọ ní bọ́bá ní àsàlátù khairu minan naomi ó ní sàdákìtà wọ́bàrárìtà sadakita wabararita la ilaha illallah sadakita wabararita láti sin yẹn tó bá ti gbọ́ tó ń bá ń wí orí bọ́lọ́wọ́ ti máa ṣe dáadáa fún nítorí ilé ìyá wa rúkà ìyá tó kú òun lọ dá wa jókòó ẹ ti mọ̀ pé wọ́n ní lójú ṣẹ́jú 5 lọ tí dìde tí máa lọ fọ̀sọ́bùrán àní pẹ́ tẹ̀mímù sọ́bùrán ẹ̀mbọ̀ owó tí ẹnìkan mọ́ gbà tí mo jù sápò ó ti pẹ́ tí mo ti rówó rẹ̀ èyí tó wà ní àyí náà àpò orí náà ní lọ àbílẹ̀kọ́ lọ tọ́ ọ̀lẹ́kọ́ tó débẹ̀ akramakumul karim laysa fi sahihayn tamimayn illa tamimu dari Allahu akbar laysa fil muwatta wala fi sahihayn wala fi sahihayni tamimani illa tamimu dari Allahu akbar àbí tamimu ti wájú tọ̀hún tí ó ní gbogbo tí Ọlọ́run kàkalẹ̀ fún
tẹ̀mí mú tèmi náà Ọlọ́run kò fèrí jì Aminu. ọmọ mi lójú kóhun àlífàánù gbogbo yín Ọlọ́run kò dúró tì yín pátápátá Aminu. ọlá àwọn ẹni rẹ̀ ọlá bá ti ṣe lò pẹ̀lú ẹ̀gbọ́n mi àti ẹ̀gbọ́n mi níyìn náà Sheikh Abdulrahman Ọlọ́run kó bá wa kẹ́ gbogbo wọn Aminu. bá ti wá jókòó yìí ìṣẹ́jú tí mo bá lò ẹ má bínú ẹjá wá fàkókò yìí gbogbo wa náà kò sí irin láàrin wa kò sókúta àárẹ̀ kálukú tí ń ṣe kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni Wàláhì. ẹlò ẹ níṣẹ́ àwọn èèyàn rògbé wa yìí èmi lálàáfíà ẹnu bí tọ́lọ̀ ń lóhun dé ni Bí ẹ bá ṣe bí adé ẹ má fẹ́ àwọn ọmọ ọ̀wá ikú fẹ́ kẹsì. àbá àwọn láti gbọ́ ọba àjẹ́ ẹ̀rin ṣé Ọlọ́run ò ṣe ni lójú rẹ̀ mo gbéyàwó Bọ́bá jẹ nílẹ̀. lójú wọn mo ṣe wòlímọ̀ Nílẹ̀. èmi náà mo sì dàbí ọmọ ọgbọ̀n ọdún yìí dìsí Ṣé ìwà jákèmá? Èmi náà mo ìsọmọ ìyàwó jọ náà. Allahu akbar. àfá mi àwọn tí wọ́n mọ́ tí wí yìí ń bẹ o torí bàbá fẹ́ járọ́ torí ẹlòmí ọmọ gbogbo an Abdullahi an àbí òrera irọ́ ni wọ́n ń sá fún Ti an irọ́ ni wọ́n ń sá fún àwázìí kéni Àkún fún un. ìlàwà fi ń jẹun ẹlòmí lè pé lókè sóbí lòun tí ń sàdúrà fún èèyàn ní àyí ló sì wà ó náà Fọ̀sọ́bùrún sùúrù dọwọ́ yín o lèlè àgórí bìnà jẹ́lì àà. gbogbo abá ti jòkó ìmọ̀ nílẹ̀ ẹ̀kan kò sókúta nù wa Allahu akbar. ẹlòmí àpò lọ́rẹ̀ ọlálàáfíà àpò rẹ̀ lọ́lọ́n káàrẹ̀ sí bọ́ fẹ́ mówó kò rí mú ó sì yọ́ dáa fún bàbá ẹlòmí ìfẹ́ náwó bá Ọlọ́run ní òfún fa ààrẹ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìbọ̀ asádùmí ṣẹ̀mọ̀ ánìlìmọ̀ ẹ̀ Aṣọ́dúnmí zọmú ánìlìmáyì. òǹgbẹ tó wó burú ju tó mi lọ Allahu akbar. iní mẹ́lòmí lọ jáde Ọjọ́ ẹ̀dẹ́fà ọlọ́wọ́lú àbíṣe. Òǹgbẹ owó ń bẹ́ ọlágbà ìṣòro. gbogbo ẹ̀yin tẹ́ wá bà sí ìyá wa rùkí Ọlọ́run ò ní fò òǹgbẹ owó gbẹ̀yìn o èyí ní bọ́ sáńgbọ́ bá wò ṣe kiri máa ń káyì Ọlọ́run yìí kúkú náà ń bóyàn ní bọ́ bá lórí èmi ní wọ́n ti máa ṣàdúrà owó fún wọ́n bá fọ́ sẹ́yìn ọ padà mọ̀ pé wọ́n ṣàdúrà rẹ̀ lèyí láfi ẹ bá ń ṣe gbogbo wa bá ti wà ní ìkùnlùkùn lọ́lọ́run wí mọ̀rí ìlú ìlàmọ̀ ṣàfẹ́ ìtúkú. àfẹni tí mo bá fún lálàáfíà wọlé mọ́ bọ́dì rẹ̀ pé mo wà òkè bọ́yá ọmọ tí ń bẹ lára rí ọ̀ lálàáfíà kọjọ gbádùn ayé rẹ̀ ṣe wà bí ìbù Ádámà Alíyà lórí. Ádámà Alíyà lórí. ọyẹ bá ń wí Ádámà Alíyà lórí. Ádámà Alíyà lórí. gbogbo bí tí ń jẹ́ ìran àlàáfíà ọmọ ya alámọ̀ ìjùnú dára bí ká bẹ́ẹ̀nìkan ò ti mọ iye tó fi bá yàn já Allahu akbar. bẹ́ẹ̀ lẹ́nìkan ọmọ iye ọ̀nà tó ọmọ fi fún yàn lálàáfíà ọ̀nà tó mi sì ń bá wọnú àgbọn ẹnìkan èrí kómi sánìkà kómi ìlìmínkà àmágbọn wọn bá fẹ́ mú àbí kó fèrí rẹ̀ sọlẹ̀ àgbọn nìkan lọ́jọ́ ahúnnú ẹ̀dọ̀ Ọlọ́run Àgbẹ̀ àárín tàbíwé ju àkún lọ nínú ẹ̀yọ́ Allahu lọ. akbar. Lọ́nà wo? bọ́ọ̀ bá láàtọ̀ fèrí rẹ̀ sọlẹ̀ ò ní rómi inú rẹ̀ mú bá hun ti rí láyé nù yọmọ owó ọmọ bẹ lára ẹlòmí nìsí èmi ní wà náà ó nù Àná ní 5,000 lọ́wọ́ yóò wá tó wọ́n pé ò ní 15 naira mẹ́ra gbogbo. Wọ́n ní báyìí wọ̀ ọ̀bẹ́ sí ẹni bá. Ẹ ti dárú wọn mọ́ àbẹ́ ẹ̀dá wọn mọ́. Allahu akbar. ẹ dákun ẹsẹ̀ lè láfi ẹyọ kan ọ̀nà tọ́lọ̀ máa gbà tó fa rẹ̀ sí kálukú láta wà ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni wàláhì tàláhì obìnrin mi lọ́kọ obìnrin mi dá àmọ́nà ògùn lọ́kọ rí ìbẹ̀lẹ́mì tí àárẹ̀ tí ẹ̀ Allahu akbar.
nígbà gbogbo ẹgbẹ́ ń kọ́lé tó ń mú nǹkan kí Allahu akbar. yọba di pé yọba ẹ̀pọ̀n àbáfà tó so ìjì èmi rẹ̀ kí n tiwa ilé ẹgbẹ́ wọn bá yẹ sóni. Allahu akbar. ní lábí ẹ̀sẹ̀ kọ́dà gbogbo tí ń bá ń ṣe kálukú ọlọ́mọ tàbá kálukú tọ́jú tí kọ́ bá fún àfá àbíbò lálàáfíà gbogbo àwọn khulafa ar-rashidi àlífà wa òun àlífà àfà fún sí Adam Abdallah Al-Alori àṣọ́bẹ̀ àfáwà àgbà ní Màsígbà àlífà wọn ọlọ́nkó dúró tí wọn gbogbo èmi náà mo ti jòkó yìí àlífà lèmi náà oyè yìí pọ̀. tó èmi tó ètò wá pọ̀ ìmáàmù ní mí mọ́gàjí ní mí ọ̀dọ́ yìí nìkan mo ti rí ìmáàmù tí máa ń níná ìbí mẹ́fà. ẹ̀mí ọ̀rá yìí kí n máa lọ kírun bóyá wọn Allahu akbar. bàbá àwọn àfáà fúnra ara wọn lẹ́nìkan ní ìwọ kéwù rẹ kájú ẹ̀ ń ta àdílé Allahu akbar. wọ́n bá túra wà ní eré wọn láàfọ́ ní ìmáàmù Allahu látòjú wọn ní tí ń kírun wọ́n sì kírun lẹ́yìn mi akbar. tọ̀kí tó ní ìrìgí mọ́ Allahu akbar. bí wọ́n ti kírun fún wọn tán láti bá èmi bá kálukú ẹ̀yìn mẹ́fẹ̀ẹ̀fà ẹ máa kí n sọ kò sí pámánẹ́ǹtì láyé ta ló gbérun dìde ta ló dìkẹ́ kírun orí kálẹ̀ tí ìwà yẹn lẹ́yìn tí kẹ́sẹ̀ tó máa dùn ní ọ̀bá tó kù sí kàmí. ẹ̀mí ti kádẹ̀tì ní àwọn náà ìbílẹ̀ tẹ́lẹ̀ wọ́n láwọn wọ́n sàsí mi gbogbo wọn lè mí sí ọ̀kan wà yìí gbogbo wọn ẹ lọ represent mi báyìí ẹ lọ represent mi báyìí ọ̀kan ló jòkó ìyá ọ̀rùn kẹ́jọ́ ti tó sí ìlẹ́jú méjì tó kù. ẹ dákun ẹ̀rí pé ya ìdá Alhamdulillah. àyàmán ẹ̀ndà ha òsùnù ìdáàbùlùkù jamilu ìyá tó bí yín níwá àjíbátúlé usni ìyá dá púpọ̀ nígbàtí wọ́n ń bẹ ní bó ni wọ́n ti ń pè gédé àfá ajímọ̀lùkù lìhàlì ọkùnrin lè ní ọkùnrin lè lọ́n ọkùnrin lè ní wọ́n lè lọ́n ọlọ́run níbi tí ó wà ní wọ́n sí kíríkì bẹ́ẹ̀ nana fẹ́rí ló wọ́n dẹ́ inú ìyá wa rúkà ìyá nílẹ̀ mayàkí lè mọ́yà kí síkìrúkì bẹ́ẹ̀ nana fardun ọ̀ràn èèyàn ní fáwọn kan láti máa rántí rẹ̀ wọ́dẹ́ inú gbèsè ní fáwọn kan láti máa rántí rẹ̀ gbèsè ó yàtọ̀ sọ́ràn yẹn àwọn bá a bá jẹ gbèsè irun nísìn táàtì ìkásíwá bàbára yìí nísìn ákì àbá nìkì àwọn olóòtú àyàn fún àwọn tọ́jú ọ̀ràn yẹn gbogbo ọmọ tó mú nígbà yàyà wọn tọ́ tẹ́ ẹ bá mí lókè mí lọlẹ̀ ẹ tó bá gbàgbé ìyá rẹ̀ ọlọ́run hàn lè mọ̀ ìyá ẹ̀bọ̀ ìyé ìsẹni tí èèyàn gbàgbé bàbá ọlọ́mọ yọyọ ní pé yóò ṣe tọ̀hún ó ṣe ní bàbá ìyá ò ní gbà kọmọ kan ní kọ́ lálàsì àlàrí àmúná ìbí lẹ́rìbẹ̀lẹ̀ mi sẹ́ẹ̀lì tí a bá ní kálukú ọ̀nàwọ́ ìyá rere ẹ̀yin lè náwọ́ báyìí ipé ẹ̀nàwọ́ pé ìyá rere ló bí ẹ̀nàwọ́ ìyá mi dá wọ́n náà wá rí bọ́bá pé ìyá rere ló bí náwọ́ rẹ̀ kárí bí mi ti náwọ́ tèmi ha àwọn ọmọ ìgbèsè fún gbogbo ẹni tó bá fẹ́ ọmọ níyà yìí òun jẹ gbèsè kọmọ sàdúrà fún ìyá yìí àwọn tí wọ́n jẹ gbèsè nú tọ́ bá ti mọ́ san ó rí bí ó ti di gọbọ yìí lọ́hùn lápùlùbìyànnẹ́kà bádàlímọ́ títà ìdábùlí ẹ̀yin ọmọ lónìí tó wá jáde lápùlùbìyànnẹ́kà bá fáwọn ti wí nǹkan rẹ̀ wọ́n tún máa tú bá mi ìwọ̀nù ọlọ́nu bí ìyá mi ìyá mi ó ti máa wí fọ́mọ nù lápùlùbìyànnẹ́kà ìwọ ẹrù kẹ̀rìkẹ́ ní wọlé sẹ́ríkì sáńgò ló dé àdáwọ̀ ọ̀bẹ́ jòkó tó bá wù ọ́ nítàgbàgbà ìdíkùn sẹ́ríkì sáńgò yìí jòkó ọmọ tó wí kankan wọn láwùlì
ìfìyànnìkà. àbá ìyá ọmọ sọ pé wọnú ọlọ́nu Bádàlì mọ́ ti tàn dábù. èmi ni mo wá kú lọ wá kó àwọn èèyàn jọ lọ ń wá ń dáná lòun fún kálukú lóúnjẹ Òfin àyà àti à. nígbà tí mi lókè mi lọlẹ̀ Máa sàǹkù àdìtà ní sáré. dẹ́gẹ́dẹ́ ǹjẹ́ ọmọ jẹun kíkí tí mi jáde láì tó ọwọ́ àdùn ní ọ̀wá ń dáná ọ̀wá ń náwó Allahu akbar. ọmọ tó bá rí bẹ́ẹ̀ ó kú bí tí ó wọ̀ gbogbo ẹni tó bá rí ìyá rẹ̀ sá ó kú bí tí ó wọ̀ kówó ronú tó ṣe fún yẹ wa izada atika faduna ujibu allati azzati adaniha majala bí yaba ní wá lámà ní yaba ní ẹ̀lọ pẹ̀lú mi wá lọ sọ fún ọgbẹ́ mọ́ ń bọ̀ náà Yóò ti fún ìyá rẹ̀ kan. gbogbo ẹ̀dẹ̀ bá ní tó fà tó lé tí ọba ìyá ni Ọ̀kàkún. ó ti tẹ̀yà mọ́lẹ̀ kò sí tẹ́ẹ̀sì fún lálùkùránì tí ó mú Allahu akbar. kí ni mo wí tán nìsí Bí a bá ń pè ọ́. tó bá pè ọ́ tó jẹun lọ òkèlè tó bá mú lọ́wọ́ báyìí gbé lọ́dọ̀ ya pé yóò tó gbé bàbá mi ọ̀n jẹun lọ́wọ́ ni ọ̀là àlùbáríkà máa lọ jẹ Allahu akbar. ọmọ tó bá ju òkèlè ní sẹ́nu omi àdánwò àmọ́ ń gbà tẹ́ kálukú ó ti kiri mọ́ká ìdí jẹ̀mí ó ti jọba lẹ́mí kálukú mo ló ti gbọ́rú ọ̀rọ̀ yìí ìyá súnmọ̀ kúnmọ́ ìyá súnmọ̀ ìyá gbogbo ẹ̀ tó bá ti fojú ọ̀ndarí ti ìyá rẹ̀ èmi kò sí tèmi bẹ́ẹ̀ níbo lànàbì ti rẹ́ kọ́ nǹkan Mọ́ ni àbárù. tó fi di pé tá ànàbì fi wí di pé ẹ̀ẹ̀mẹ́ta lọ́dọ̀ ta ló ti rí lọ́dọ̀ ànàbì Musa ní àfáà sẹ́wọ̀n pé ṣẹ́jú márùn-ún nítorí pọ́ jẹ́lé ní lọ́nu gbogbo ẹni tí ń bá ń sá ìdáfúnya rẹ̀ àwọn ọmọ ìta tí wọ́n láwọn kún ta nísì ẹ̀gún lọ́lọ́ ń dà sáyé ibi ọba òbí ò lè tẹ̀lé èèyàn jáde ṣé wọ́n tẹ̀lé wa báyìí mọ́tẹ̀yìn ẹni tí ó sọ mọ́tẹ̀yìn tọ́wá di wá kú fẹ́ẹ̀sì wo ẹni tí ó sọ fún gbogbo nǹkan kan ní sí owó ní sí gbogbo ẹni tó bá ní abẹ́ bá tẹ́ pé ní kò ní mú bí a bá ti kásẹ̀ ńlẹ̀ báyìí láàmà ìwọ̀nà ọlọ́run ń bọ́ yóò sì lọ fẹnu kan ọ̀nà bí 99 tó bá fẹnu kan yóò wá lọ fẹnu kan Kaaba Lẹ́pẹ̀ tí a bá sẹ́. tó bá wá ń darí bọ̀ láti Kaaba kò ní ìyàbò mímọ̀ ń bọ̀ abẹ́ni tí wọ́n sẹ ilé nù má jẹ́ wọ́n ṣépèlé ọ ìwọ tí ìyà fílẹ̀ àtàwà tí wọ́n fílẹ̀ má jẹ́ wọ́n ṣépèlé wa